lẹ́yìn ìgbà tí a ti dúpẹ́ fún ọlọ́run ọba tí ó ṣe ìjókòó yìí tó tún jẹ́ kí ó wáyé ní ọdún yìí lẹ́yìn ìgbà tí a ti parí ẹ̀ lẹ́sìn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú gẹ́gẹ́ bí ẹni tí ń darí prógrámù yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe júwe wa ní àwọn tí àwọn bandits ti gbé lọ àwọn tó jẹ́ wípé oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ẹ̀gbẹ́ ayé ló ṣẹlẹ̀ sí wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ níbẹ̀rẹ̀ prógrámù yìí nítorí ìdí èyí a dúpẹ́ fún ọlọ́run o kí ọlọ́run kó gba ọpẹ́ wa ìjókòó wa yìí nínú nǹkan tí a lè pè ní oríyìn fún ẹni tí ọlọ́run fi ṣe sábàbí kó máa pè wá ní àwọn náà ni àlùfáà wa Dr. Sirajuddin Bilal Al-Asra èyí tó jẹ́ pé wọ́n ná nínú gbogbo ntọ́lọ́run ṣe fún wọn ní tìtorí ìtọ́lọ́run àti kí ìṣọ̀kan ó lè wà àti kí a lè jèrè ìfẹ́ láàrin ara wa ọlọ́run yóò fi jókòó sínú òṣùwọ̀n iṣẹ́ rere wọn o bákan náà gbogbo àwọn tí wọ́n tún jẹ́ ìpè multaqal ahiba yìí láti ibi tó súnmọ́ ni tàbí láti ibi tó jìnnà tí ààyè ò lè gbà mí láti máa dákọ ẹnìkankan ọlọ́run yóò san ẹnìkọ̀ọ̀kan wa náà lẹ́san rẹ̀ yorùbá máa pòwe pé ńgbà tí eégún rí yàn ní ń jó tí bá ní nǹkan dájó láì rí ẹni tí ó wòran wèrè ni wọn ó pè é tó náà gbogbo àwa tí a fi wá wa tá a fi yẹ ìjókòó yìí sí eléyìí náà jẹ́ nínú màhásínú tiwa náà kí ọlọ́run ọba kí ó fi sínú òṣùwọ̀n iṣẹ́ rere wa ohun tí wọ́n ń pè ní àtàáyíṣù sílmì òun náà ni ìjọ máa gbé lálàáfíà pẹ̀lú ẹni tí ọlọ́run bá pààyàn pọ̀ wípé èèyàn ọjọ́ rìnrìn àjò gbèsè ayé yálà ó jẹ́ mímbá ní jíǹsì èèyàn ni o tọ́jẹ́rìn èèyàn ni o tàbí ọ̀jẹ́rìn èèyàn ó jẹ́ lédè èèyàn ni o àbáláwo èèyàn ni o tàbí èdè yapa àwọ̀ náà sì yapa nígbà tó bá jẹ́ pé àwùjọ kan ọjọ́ kó wa jọ dandan ni ká wá ọ̀nà tá a gbà máa ṣẹ̀mí láwùjọ yẹn lọ́nà tó má láàfíà dání ìyẹn ni yóò jẹ́ kí àwùjọ yẹn ni ó jì ó dùn gbé fún gbogbo ẹni tó bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyẹn ni ó dẹ̀ jẹ́ kí ó wúlò fún wa tó lọ́ndà tààjù sílmì yìí ó ní ìdí kí a tọ́ka sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ pàápàá jùlọ nípa àǹfààní wo ní ń bẹ níbi kájọ máa gbé lálàáfíà àǹfààní tó pọ̀ ni nítorí pé ibi tálàáfíà ò bá ti sí tí báńdíìtì là ń pariwo ńgbà tí ń ṣẹlẹ̀ ni àwọn ètò tọ́fẹ̀ ju báńdíìtì lọ ń bẹ láwùjọ o láwùjọ tó yẹ pé ó kún fún bọ́ọ̀bọ́ pa bọ́ọ̀bọ́ bù lẹ́sẹ̀ tó jẹ́ wípé ọṣẹ́ tí àwọn èèyàn ń ṣe fúnra wọn láwùjọ níbi ríran èṣù síra wọn pẹ̀lú inúnibí ni kò fẹ́ kéré sí tàwọn báńdíìtì tó hàn sí gbogbo èèyàn o ẹni tó bá mọ àwùjọ lẹ Yorùbá ó ṣeéṣe kó gbà wípé ntí mo tọ́ka sí yẹn ó ṣe kó gbà wípé bẹ́ẹ̀ ni nítorí wípé inúnibí ní pọ̀ láwùjọ gbogbo ẹni tí Ọlọ́run bá yọ lórí sókè tó bá ga yálà o ọmọ pọ̀ ọlọ́ta ni o ọmọ pọ̀ ọlọ́ta ni o ọlọ́ta ìwọ lọ́ọ̀mà ṣùgbọ́n ìwà àmà rẹ kò túmọ̀ sí pé kò sí gbogbo ọ̀nà ni ọ̀tá ó sì máa wá láti ṣèpalára fẹ́ni tí ń bá ṣọ̀tá àyàfi tọ́lọ́hun ọba
tí ó bá jẹ́ kí èròǹgbà ọ̀tá ó ṣẹ òun náà ló kù. Nítorí náà àti àwọn àwámílù àwọn ohun tó hàn sí wa gẹ́gẹ́ bí ewu láwùjọ bírú àwọn bandit tí à ń pariwo lásìkò yìí, àwọn tá a pariwo tiwọn gangan tán náà jẹ́wu wọn ò kéré sáwọn bandit o. Torí láti pàṣẹ yẹn ẹlòmíín náà ńgbà tí kádàrá dìrọ̀ mọ́ ó ti pàṣẹ rẹ̀ dèrò ọ̀run. Ẹlòmíín ti rí jakulẹ̀ láti pàṣẹ rẹ̀. Oríṣiríṣi àwọn nǹkan òun náà ní nǹkan tí ò dáa òun ló ń ṣẹlẹ̀ láwùjọ tí ó bá sí kájọ máa gbé lálàáfíà. Nítorí ìdí èyí ohun tó pàtàkì òun náà ni ohun tán ní ká tọ́ọ̀chì láàárọ̀ yìí. Lẹ́yìn ìgbà yẹn nínú àwọn nǹkan tí ó ń kọ̀ sí kí ìgbé lálàáfíà ó má wà, nǹkan tó pọ̀ ni inúnibí ní ń bẹ́ńbẹ́, ìjà ń bẹ́ńbẹ́, ọ̀tẹ̀ ń bẹ́ńbẹ́, ẹ̀pà kìnnìún ọ̀tẹ̀ ń bẹ́ńbẹ́. Oríṣiríṣi àwọn nǹkan ló wà ń bẹ́ẹ̀ tó jẹ́ wípé ó ń kọ̀ sí àìmọ̀ gbé láwùjọ. Kò sẹ́ni tí yóò máa rí wípé àwọn èèyàn kan ń bínú òun tínú rẹ̀ ó dùn sí wọn. Ẹlẹ́ran ara jọ ní gbogbo wa. Nítorí ìdí èyí àwọn tó ń fa ọ̀nbẹ láwùjọ, olè ń bẹ́ńbẹ́, jìbìtì ń bẹ́ńbẹ́, ìjà lórí ààlà ilẹ̀ ó ń bẹ́ńbẹ́, ìjà lórí oyè ìlú tàbí ipò ìjọba ó ń bẹ́ńbẹ́. Mélòó la fẹ́ sọ nínú ohun tó ń kọ̀ sí rẹ̀? Ṣùgbọ́n lẹ́nu bí àsìkò ṣe gbà wá mọ́, àwọn nǹkan tí ó bá jẹ́ ń tá a lè ṣe sí tí ó jẹ́ kí a máa bára wa gbé ní ọ̀nà tàlàáfíà òun lájú wa níwèé rẹ̀ lẹ́nu wọn bá àsìkò tó bá gbà wá. Nínú tí a bá sọ pé ìjà ń bẹ láwùjọ, ìjà náà lóògùn sísàtúnṣe, òun náà ni oògùn gbogbo àìgbọ́ra ẹni yé tó bá wà láwùjọ. Yálà o láàrin ọkọ àtìyàwó ni o. Al-Qur'ani sọ nípa ntọ́jẹ́ mọ́sílù, kódà ó ní wàsílù khair. Kìí ṣe láàrin ọkọ àtìyàwó nìkan, láàrin gbogbo ẹni tí wọ́n bá jọ níra wọn nú òun làtúnṣe ló ti lóore. Nítorí pé kò sí béèyàn ṣe kàǹkà tó tí ẹlòmíín náà ò lè rí ọ̀nà láti yẹ̀yẹ́ rẹ̀, tàbí tẹ́lòmíín náà ò lè rọ́nà láti ṣèpalára fún un. Tó bá wá ní o lè pàpọ̀ lójúgun, ṣé ọmọ rẹ náà ṣé yóò lè pàpọ̀ lójúgun? Tó bá lò lè ṣe bẹ́ẹ̀ sáyà rẹ náà ṣé yóò lè ṣe bẹ́ẹ̀? Nítorí ìdí èyí gbogbo wa la gbọ́dọ̀ gbé ẹ̀wù kájọ máa gbé lálàáfíà wọ̀ láì ní sí pé òun gún mi òun tẹ̀ mí. Tá bá wá rí èdè àìyedè tí bá wá ń ṣẹlẹ̀ nínú àwọn ntí ń bẹ láwùjọ, ọ̀nà àti jẹ́ ká máa gbé lálàáfíà òní ká máa wòran kí a máa parí rẹ̀ láàrin ara wa bó ti wulẹ̀ kí ó pọ̀ tó. Téèyàn bá wá ṣàtúnṣe ẹni tí wọ́n gbà wípé òun ló jẹ̀bi, yóò rẹ̀ di kó lè ṣe ìtìzár al-i'tizar inda taksir, kéèyàn ó lè make apology lọ́nà tó bójú mu, lọ́nà tó bẹ́sìn mu. Ìgbà tó bá máa ṣe ìtìzár kì í tún ṣe pé ó tún máa fi àwọn tó le ó tún máa fi ṣe, tàbí ó máa ṣe lọ́nà bí ìgbà pé lóòótọ́ ló ní òun ọgbà pọ̀ jẹ̀bi, ṣùgbọ́n tí ó máa tún jáde lẹ́nu ẹ kò ní jọ mọ́ pé ó jẹ̀bi. Gbogbo ẹni tí bá máa gba ìtìzárù láyé a lè pè wọ́n lẹ́ni Ọlọ́run, nítorí wípé wọ́n ń ṣe ànábì, kíkẹ́ àtọ́lọ́run kó máa bá àwọn èèyàn tó ṣe ànábì pọ̀, kíkẹ́ àtọ́lọ́run kó máa bá, tí wọ́n sì kọ̀dá máa ìtìzárù nínú wọn, akọrin bẹ́nu wọn
ẹni tí ọkọ tiẹ̀ lórin tó jẹ́ pé ọ̀rọ̀ lọ́sọ́ ọ̀nbẹ́nu wọn tó wọ́n dẹ̀ rí gbogbo ẹ̀ náà sọ tánàbí sì gba ìtìzáàrù wọn. nítorí náà bí àìṣedéédé bá ṣẹlẹ̀ láwùjọ tí wọ́n ní ẹ jẹ́ á parí nǹkan yìí tí ẹni tó ṣẹ̀ sí lọ́rùn tó sì ní ẹ dákun òun gbà bẹ́ẹ̀ kó sì fa wọn tó dáa kó fi ṣe ìtìzáàrù ìyẹn nínú wa àwọn ẹni ọlọ́run ó náà nìyẹn ìtìzáàrù yìí ó dáa púpọ̀ òun náà ni ó yẹ kí nínú ta lè fi tún àwùjọ ṣe ni. ìtìzáàrù yìí ọ̀nà kan ní nínú ọ̀nà tí wọ́n gbà pé kìí ṣàwa mùsùlùmí nìkan la ní àwọn èèyàn náà máa ṣe ìtìzáàrù kó tó di pé ìsìláàmù dé tí aburú bá tọwọ́ wọn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà nígbà ìsìláàmù dé ìsìláàmù náà sì fara mọ́ nítorí ìdí èyí kí àwa náà máa lo ọ̀nà yẹn láti jẹ́ kí ìjà ó parí láàrin wa. bákan náà tí a bá túmọ̀ ìtìzáàrù náà bíi pé túbá ní ti Islam ta ní ẹni tí ó ṣẹ̀ ó túbá o sẹ́wọ̀n pọ́lọ́ náà ní òun sílẹ̀kùn tútú balẹ̀ ńgbà téèyàn ọ̀bà tí ìdè gárgárà kẹ́mi ọ̀fẹ́ bọ́ nítorí ìdí èyí a gbọ́dọ̀ gba ìyẹn o ẹni tí wọ́n bá ṣe ìtìzáàrù náà wà fún òun náà wá gbọ́dọ̀ tẹ́wọ́ gbà á kọ́ gbà wí pé ntòǹtì sọ yẹn ohun tó ó ṣe ń tó yẹ kó náà wá fi ń tó yẹ kó fi pàdé rẹ̀ nítorí wípé ẹni tí ò ṣe dáadáa lónìí ó lè ṣe dáadáa lọ́la o Yorùbá ní máa wí bẹ́ẹ̀ kò sẹ́ni tí àyípadà dáadáa ò lè bá àti rí nínú àwọn tó kọjá lọ tó yẹ pé láàárọ̀ ọjọ́ rẹ̀ olè ní ń jà àwọn sọ̀hábà sì ìbáǹgbà táwọn ń lọ jagun wọ́n bá lọ́nà wọ́n bá ní ojú ọ̀nà tí ń dá àwọn èèyàn lọ́nà ṣùgbọ́n wọ́n wá sin lọ́run lára rẹ̀ wọ́n ṣe wáàsí fún un ó sì gbà ńgbà tẹ́ni wá gbà tán òun náà wá dẹni tí ń jagun sójú ọ̀nà Ọlọ́run ọdẹni tí ń ṣe dáadáa ẹnìyàn ni wọ́n ní ó kọ orin wípé alam tarani bi'tu dalalata bil huda wa asbatu fi jaysh ibn Affan ghaziyan ṣe bó rí mi tí mo gbé àánú tí mo gbé ta tí mo fi ra ìtọ́sọ́nà tí mo wá padà di ẹni tí ń bá wọn jà fitafita sójú ẹ̀sìn nínú àwọn ọmọ ogun tí Usman ibn Affan tó kó jọ. nítorí náà ká má lérò pé àti ń ṣe àìdá lónìí wọn ò lè ṣe dáadáa lọ́la o wọ́n lè ṣe dáadáa lọ́la o. nítorí náà ara àwọn nǹkan tí ó yẹ ká mọ̀ nìyẹn. pàápàá jùlọ lọ́ndà ọ̀mbrẹ́là ẹ̀sìn ṣẹ̀rọ̀ndà ọ̀mbrẹ́là ẹ̀sìn táwọn èèyàn gbà pé oore ń gbogbo ẹ̀ gbogbo aburú ayé ní bẹ́ẹ̀ gbogbo aburú ayé ló ń bẹ́ẹ̀ ó hàn sẹ́ni tó hàn sí kò hàn sẹ́ni tó hàn sí ẹni tí ọba jìn sí kan ń bẹ̀ ni kó máa tún tiẹ̀ ṣe nítorí wípé àwọn tí wọ́n ń sọ wípé ìmọ̀ jẹ́jàn máa ọ̀dà ntí orú mọ́ wọn lójú ni pé wọ́n ń lo jàmọ́ láti fi fight ẹni tí wọ́n bá fẹ́ fight jàmọ́ ò sì wà fún ká máa fight ẹnìkan ká máa bá kálukú lò bó bá ṣe wà ní tó náà gbogbo tí ó bá nítumọ̀ pé àjọ máa wá bára ẹni dìtẹ̀ tó fi á jẹ́ pé tọ́gà wa bá ti ń bẹ́ nìkan jà èmi náà máa bá jà nǹkan yẹ nǹkan burúkú ni nítorí náà ara àwọn nǹkan tí ò lè fàfẹ́ láwùjọ nìyẹn tẹ́ bá ń ra àwọn tí wọ́n ń kọ̀ndẹ́mù pé jàmá àwọn sàlìbíyàtù ti ń bẹ́ẹ̀ òun náà ni wọ́n ń tọ́ka sí kó ń kálukú wa ń tá ṣe tá a fi pàdé Ọlọ́run kó ń kálukú wa kárí pé àkíyèsára lórí ẹ̀. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ọ̀nà tí a fi lè kásẹ̀ tá a lè kásẹ̀ káwùjọ máa dàrú ńlẹ̀ ó ní ihtimalul aza
tàbí tahammul ká ní àfaradà ká lára tá a fi lè gba sùtà tọ́mọnìkejì bá ṣe wá ká ní ara tá a fi lè gba sùtà tọ́mọnìkejì bá ṣe wá mára ìyẹn nínú àwọn nǹkan tó lè mú fìtínà kásẹ̀ láwùjọ ni. Yorùbá náà ní kéwú wọn kéwú ò ní tákàdá wọn ní káforó yaró kì í jẹ́ kóró ṣe kí ni kì í jẹ́ kóró ọ̀tàn ẹnìkan ni ó ní sùúrù fẹ́nìkan tẹ́nìkan bá jẹ́ wúrẹ́ ẹnìkan ni ó jàgùtàn ìwọ́n kí gbogbo èèyàn pé àwọn ni àwọn ọjà ewúrẹ́ àwùjọ ó máa dàrú ni àwùjọ ó máa dàrú ni nítorí náà ó bẹ́tà kí ẹni tó bá fẹ́ jẹ́ ni ọlá láwùjọ tó sì fẹ́ jẹ́ ni yìí kó fi àwọn tí wọ́n bá ń sa ìdálẹ̀ pẹ̀lú àìdá wọn kàn máa ṣe èyí tó bá kàn bẹ́ẹ̀ kó máa mú wọn ra ọlọ́run ọba mùntákìmù ni bí ọba ṣe ń ti kọ́ọ̀mù láyé ní àyìn yóò ṣe ń ti kọ́ọ̀mù lọ́run eléyìí dájú ọlọ́run èso ọba alábòsí nítorí ìdí èyí ká máa ní sùúrù fúnra wa ọ̀kan nú àwọn ọ̀nà tó jẹ́ wípé ó lè kásẹ̀ ìwà fìtínà ńlẹ̀ ni lórí pé iná fìtínà díẹ̀ ní bẹ̀rẹ̀ o nígbà tó bá gbì tán tí sì ń ràn ó ṣeéṣe kó jẹ́ pé ibi téèyàn ò lérò pé yóò dé ó lè dé bẹ́ẹ̀ o tásìkò bá ti ń tó fìkà báyìí sọ fún mi o fìkà sọ fún mi o náà bákan náà nínú àwọn ohun tó jẹ mọ́ tí a lè fi promote peace láwùjọ tá a fi máa bára wa gbé lálàáfíà òun náà ni kí ká níwà àlùwázẹ́ olùkúlùkì ká níwà ká tún wà wá ṣe wọn a máa sọ pé ìwà lọ́lọ́run fi ròyìn ànábì kí Ọlọ́run kó máa bá wọn ní ẹ̀rí rẹ̀ náà sì ń bẹ nínú Al-Qur'an pé wa innaka la'ala khuluqin azim nítorí ìdí èyí ọ̀kan bẹ́ẹ̀ nìyẹn inú nǹkan tí ó wá jẹ́ ìwà dáadáa òun náà ni al-ithar fil huquqil madiyya tí àwọn ẹ̀tọ́ kan bá pa èèyàn àtẹlòmíì pọ̀ tó jẹ́ pé ẹ̀tọ́ nǹkan ayé yìí ni téèyàn bá lè gbà wípé tó ṣé onítìẹ ni bẹ́ẹ̀ ni ẹ máa mú lọ ọ̀pá náà fìtínà ó sì tilẹ̀kùn wàhálà àwọn sọ̀hábà wọn máa ṣe ìsáàr lọ́lọ́run fi ròyìn wọn ní Al-Qur'ani pé wa yuthiruna ala anfusihim walau kana bihim khassasa kódà kò jẹ́ pé táwọn náà nídìí ni wọn ó fi ìfẹ́ tiwọn sí ohun tí wọ́n rí yẹn wọn ó fi sílẹ̀ gẹ́gẹ́ bí wọ́n máa ń fún yàn ní nǹkan aláhùbì yìí pé àwọn náà nífẹ̀ẹ́ nǹkan òun kéde pé wọn ò nífẹ̀ẹ́ rẹ̀ ni ṣùgbọ́n wọ́n ó fún ẹlòmíì wọ́n ó fi sin lọ́run lára rẹ̀ wọ́n ó yọ̀ǹda rẹ̀ fún un tó náà ntó jẹ́ máa lè hukukul madiyya nínú nǹkan tí èèyàn lè ṣe ìsáàrù pé ẹ̀ńtà abájọ́ ń jà sí káfílẹ̀ fún un ó lè promote àlàáfíà láwùjọ nínú rẹ̀ náà àtàátùfù ma'al akharin gbogbo ìgbà tí nǹkan tí yóò dùn mẹ́nìkan bá ṣẹlẹ̀ sí ká máa bá káànú kó rí wa pé àsì nínú ẹni tí ń fi ń tó ṣẹlẹ̀ sí òun yọ̀ òun torí pé yìí máa ń fi ń tó bá ṣẹlẹ̀ yọ̀ ọ̀yàn kì í tán lẹ́mìí tí ó bá sì ti tán lẹ́mìí àlejò máa gbé lálàáfíà nítorí náà ìyẹn náà ń kọ́ ọ̀kan bẹ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kẹ́ èyí tó tún tẹ̀lé ihtiramul akharin kí èèyàn máa ṣàpọ́nlé ẹlòmíì gbogbo ara kálukú náà ló ní ìdí àpọ́nlé àtolówó wa ni o àti tálíkà wa ni o àtẹ̀yàn ńlá wa ni o àtẹ̀yìntà rò pé èèyàn kékeré ni o mo ti rí àtẹ̀yìntà rò pé èèyàn kékeré ni ara kálukú náà ló ní ìdí àpọ́nlé tí wọn náà bá fẹ́ mọ bí ìhánà ṣe rí ìwọ náà fi rora rẹ wò ntíwọ tí òun yẹ̀yẹ́ àwọn èèyàn tí tó fi ń yẹpẹrẹ wọn fi rora rẹ wò tán bá ṣe sí ọ ó rí para rẹ náà ò lè gbà nítorí náà ohun tí ara èèyàn ò bá ní lè gbà nítorí náà kò yẹ kéèyàn ó ṣẹṣẹ lòmíì
inú tó lè fa inú ni bí ni láwùjọ ni mo bẹ̀ lọ́wọ́ nínú àánú rẹ̀ pé Multaqal Ahibba tá a wà yìí àpéjọ àwọn olólùfẹ́ kọ́lọ́hún kó jẹ́ kó ṣiṣẹ́ ìfẹ́ náà kọ́lọ́hún bá kó dákun kó ṣe ibi tá a wà yìí náà ní Muntaliq ibi tá a ti bẹ̀rẹ̀ láti máa ṣe náṣírù ohun tó jẹ mọ́ mahabba walmawadda waliwiam walikha tá a ti máa ṣe fún gbogbo ẹ̀ káàkiri àgbáyé kí ọlọ́run ọba ìpàtẹ́nìkọ̀ọ̀kan kó níbi iṣẹ́ ọlọ́run má dùn wà ládàá rẹ o ètí à ń kó níbi ń tọ́ta kó ọlọ́run má fẹsẹ̀ rẹ̀ bí wá o kọ́dẹ̀ jẹ́ ká lè tùbá o subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wa akhiru da'wana anil hamdulillahi rabbil alamin.